ẹnìkan bẹ tọ́lọ́run mi ń lò lọ́wọ́lọ́wọ́ ariwo rẹ̀ ń gba gbogbo ayé ẹni àmì òróró tí ṣiṣẹ́ ìpolongo ìgbàlà tí fọyín gbogbo ọmọ ẹ̀dá ènìyàn kárí gbogbo ayé tí fọyín ìpolongo ìrè Jésù olùgbàlà yíkáyíká ẹjẹ́ mọ́ forí wọrí ẹjẹ́ mọ́ fọmọwọ́mọ nínú iṣẹ́ Olúwa Èṣù ẹni ẹ̀kọ́ ọmọ ẹni tí mò ń wí tó bá gbórúkọ Ọlálékan ń ṣe ní ìtàn ní jìnnìjìnnì pásítọ̀ Odunayo Adéọlá Ọlálékan ni mò ń wí o ìjọ Mountain of Fire and Miracle Ministry Gate of Heaven Assembly one fold níbẹ̀ nígboro Ìkòròdú nígboro Èkó ní pásítọ̀ Odunayo Adéọlá Ọlálékan tó ti ṣiṣẹ́ ìgbàlà ti ṣiṣẹ́ Olúwa Managing Director of Stanford Enterprises ló tún jẹ́ aya rẹ̀ ní pásítọ̀ Mrs. Abọ́sẹ̀dé ẹ̀yin lójú Olúwa ní olólùwà ní kó tó lùrànlọ́wọ́ nínú iṣẹ́ ara nínú iṣẹ́ ẹ̀mí fún pásítọ̀ Odunayo iṣẹ́ Olúwa fi rọrùn púpọ̀ ó pẹ́ tó ti yá mi pé kí tólúwa bá mi bá gbìn katapila kan ò lè bí wọ́ igi tólúwa bá gbìn ní pásítọ̀ Odunayo Adéọlá Ọlálékan ẹyẹ jàǹpátá gbogbo ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì lọ́jọ́ tá a bí ọ bàbá ọdúpẹ́ bàbá ọyẹ Olúwa bá bàbá ọyọ púpọ̀ bàbá Michael máa ń dá gọ̀jọ̀gọ̀jọ̀ bàbá Matthew ṣe ni ó kọrin ọgbọ́n fọlúwa bàbá Moses máa ń tó bàbá Matthias bàbá Emmanuel ń ṣe ni ó fò fáyọ̀ ọmọ 50 years ní sọ́jà ìbí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọmọ àádọ́ta ọdún sẹ́bọ̀ ni mò ń wí golden jubilee ni mò ń wí o a kú oríire àìmọye èèyàn tí wọ́n jọ bí lẹ́tà kan sọ wọn ò sí láyé mọ́ ikú ti mú wọn kúrò lókè ẹ̀pẹ̀ àkúrú yẹjọ́ pupa yẹmí ẹlẹ́yinjú ẹ̀kẹ́ apọ́nbẹ́pọ̀rẹ́ afúnimásírègùn afúnilóúnjẹ máwo bẹ̀ ọlọ́dún àdúdé góńgó ìwà ìrẹ̀lẹ̀ tó tún ní fún takọtabo ló fi wà nípò àgbà pásítọ̀ Adébáyọ̀ Ọlábàmíjí Samuel ló ní kí n máa tiẹ̀ bí ọlọ́gbọ́n ẹ̀rọ pásítọ̀ Adébáyọ̀ Ọlábàmíjí Samuel ó ní kí n máa tiẹ̀ bí ọlọ́gbọ́n ẹ̀wọ̀fà ó ní àbùkù òní kàn ọlọ́run ọba òní jẹ́ òkèjúkú ó ní àṣeyí sáàmù ọdún ayọ̀ lọ́sẹ̀ lágbára lọ́wọ́ Olúwa ọdún owó ọdún ọmọ ọdún àìkú tí ń ṣe baálé ọrọ̀ olóòtú jáwé pẹ́pẹ́ lónìí olùrànbá òtẹlẹ̀ yìí pẹ́ o pẹ́ láyé lọ́sẹ̀ Ẹlẹ́dùmarè ọba ojú rẹ̀ ò ní fọ́ etí rẹ̀ ò ní di òní yarọ òní yàwèrè pẹ́pẹ́pẹ́ lówó ṣe nílé ara àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀dọ̀ òdòdó ní sọ́kọ́ mọ̀mẹ́jà kọ́kọ́rọ́ baálé wàá gbọ́ wàá tọ́ láyé ọgbọ́n rẹ̀ ò ní rárẹ̀ ìránṣẹ́ Olódùmarè kò sí bó ṣe pátá láyé òní mọ bọ́jì ọmọ lọ́lọ́lúwọ́ ọba òní ṣọ̀fọ̀ ọmọ oníjẹ̀bú Ìnísàn Ìjẹ̀bú ọmọ èrè niwà ọmọ onígbọ̀nsẹ̀ ńbáyé ọmọ ọlọ́dún alágẹmọ ọmọ aládìyẹ ògògòmọ̀gà eléyìí tí ń fẹ́yìn tí ẹ̀yẹ bí awó kìgbẹ́kìgbẹ́ ọmọ mọ̀lẹ́yẹ mọ́mọ́rọ́kò tán ayé sì ti fò lọ ọmọ onígbò mọ̀dé mọ̀dé onígbò mọ̀wọ̀mọ̀wọ̀ ọmọ onígbò kan àjèjì ò gbọ́dọ̀ wọ́ bẹ̀ àjèjì tó bá wọ́n gbòòrò yóò dẹni ẹ̀bùrọ̀ lé bàbá tó bí lọ́mọ ni Ìjẹ̀bú ọmọ èrè niwà alábàjọ tó fi pé igbá Ìjẹ̀bú owó àwọn Ìjẹ̀bú owó